bá ti fẹ́ fi ojú Islam wò but tá bá fẹ́ fi ojú ìkórìíra wò Àfà Kutubi àti àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tẹ́ ń jà lónìí ìtẹ́ ipa tí ẹ kó lórí ọ̀rọ̀ àfà ò dáa ẹ̀yin làáfà gbàgbọ́ àfà gbà yín gbọ́ ẹ wá wo iye ọdún tá àfà fi gbà yín gbọ́ sọ wá dùn gbọ́ létí wípé ẹ̀ ń tàn wọ́n ni. sódùn gbọ́ létí pé ẹ̀tàn lẹ́ fi tàn á sósì dáa kó lùkọ́ ni ó jẹ́ ẹlẹ́tàn kí yóò máa ṣe wá sí sósì dáa kó jẹ́ ẹlẹ́tàn ẹ wá wo iye ọjọ́ àti oṣù àti ọdún tẹ́ fi tàn àfà Saheed kí ọ̀rọ̀ tó máa wáyé àfà pé la ilaha illallah àsìkè ní yéṣù òtọ́ ẹ bẹ̀rù ọlọ́nkà yìí ìjáde láàrin yìí nìsín àmọ́ tó díjà alẹ́ èmi personally èmi ọmọ tó díjà alẹ́ ìtí mo mọ̀ ní pé ẹ tẹ̀lé àfà nígbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ which is not supposed to be. sẹ́nìkan tó jásí pé ńgbà tí Saheed Shittu tó lóun ò bú àwọn èèyàn mọ́ òun ò gbé wọn ṣépè mọ́ òun ò ṣe jàgídíjàgan pẹ̀lú wọn nígbà tó ń bá ń sọ̀rọ̀ wọn mọ́ ìgbà náà ló wá sá àbí ló wá yẹra fún tìtorí pé lòun ò ṣe bẹ́ẹ̀ mọ́ rárá so torí pé ìpìlẹ̀ àfẹ́ kó ṣe bẹ́ẹ̀ òun náà la fi wò ó pé bóyá a lè rí bẹ́ẹ̀ gbà kúrò ní ọwọ́ ẹ̀ so Yorùbá sì ní ẹni tí ò bá gbọ́ tẹnu ẹyẹ ẹ̀gà so òní ó sọ pé ẹnu ẹ̀gà ń rùn àbí báwo àbí bákan so torí ẹ̀ àṣàlàyé eléyìí ká má bàa gbé ìró tí ò dáa káàkiri ṣùgbọ́n lẹ́yìn ilé ìtafà bá tún wá ń gbé ìró tí ò jẹ́ tiwa káàkiri nípa ọ̀rọ̀ yìí so Allahu hasibuhu ala dhalik ọlọ́run yanjú ẹ̀ láàrin àwa àti wọn àti gbogbo ẹni tí bá ń wírú ẹ̀ náà lórí àfà àti Ṣakí àfà Kìsí àfà Pupa mi ò mórúkọ wọn ló jẹ́ máa lo àfà Pupa so tí wọ́n ní à ń tan Saheed Shittu ó padà wá rí wípé à ń tan ojú rẹ̀ wá là ló wá jẹ́ kó jáwọ́ ẹjá bẹ̀rù Ọlọ́run kí ni Saheed tá a máa wá tàn án síwájú kí n tó sọ̀rọ̀ nípa ti àfà yẹn mo rántí nǹkan kan mo rí nínú kọ́mẹ́ǹtì yìí tí mo kọ́kọ́ ṣe tí ẹnìkan sọ pé gbogbo wa náà la sọpọ́ọ̀tì Saheed Shittu débi pé kódà a tún fún un ní oyè sójà súnà bóyá ènìyàn ò mọ ẹni tó fún un lóyè sójà súnà ṣe rí kí Saheed tó gboyè sójà súnà ó ti ń bú àwa náà dáadáa léèbú tí kìí ṣe ebú kékeré ṣùgbọ́n tó jásí pé àwa kàn fílẹ̀ wípé tọ̀ yíò nǹkan làwa fẹ́ máa rán lẹ́yìn náà nípa ti sọ fún kó yé bú wa mọ́ torí àlùkìyámà rẹ̀ nígbà tí ó sì ti gbọ́hùn kódà tó tún sọ ó tún ṣépè fẹ́mi pé kò ní dáa fún mi lẹ́nu rẹ̀ lọ́hùn-ún pé kò ní dáa fún mi kò ní yẹ mí tèmi bá forí jìun tó ń bá kú síwájú mi pé láti sin lọ tí ń bá forí jìun ká máa jọ máa kú lọ́dọ̀ Ọlọ́run so àjọ lọ yanjú ẹ̀ lọ́dọ̀ Ọlọ́run inshallah ta'ala ṣùgbọ́n àwa kọ́ la fún ní sójà súnà o àfà Imran Ẹlẹ́hà àbúrò Sheikh Abdulmajid Ẹlẹ́hà ẹni tó fún ní sójà súnà nìyẹn àfà Imran Ẹlẹ́hà ìyẹn Sheikh Imran Ẹlẹ́hà àfà ní Darun Naim àwọn ni wọ́n fún Saheed ní sójà súnà kódà àsìkò ìgbà tí wọ́n fún ní sójà súnà yẹn gan ó ti ń gbà wáyé náà ṣépè tó ti ń bú wa tó ti ń lálàsí wa lásìkò ìgbà tí wọ́n fún ní sójà súnà so bóyá nìyẹn ò mọ̀ rárá àwọn ò sọpọ́tì ẹ̀ lórí èbú àtẹ̀pẹ̀ kò sì lè jáde kó wá sọ pé àsìkò kan báyìí la fi sọpọ́tì òun lórí èébú àti èpè tó ń ṣe fáwọn èèyàn rárá o so yìí kò sí àfáà kan tí Saheed bú ta sọpọ́tì rẹ̀ torí ẹ̀ ànàtán fún Saheed àtàn Saheed gẹ́gẹ́ bí àfáà Ṣakí ṣe sọ àtàn Saheed Shittu ànàtán ajẹ́ kó mà wípé èébú tí ń bú yẹn àtẹ̀pẹ̀ tí ń ṣẹ̀hun kò tọ́ bẹ́ẹ̀ lábẹ́ pa afẹ́ correct àwọn èèyàn gbogbo àfáà tó sì ṣépè fún pátá òun náà la ní irú ìbáwí báyẹn lé Saheed lórí nípa wọn tó bá yàtọ̀ sí mùdírù tí wọ́n bú sàábé so in tí ó sì jẹ́ mi ó rí láìfi rẹ̀ níbi bíbú mùdírù òní wípé mùdírù bú sàábé àmọ́ mo rí àṣejù rẹ̀ ń bẹ̀ náà gbogbo à ń gbé pampasì kankan káàkiri fún yẹn ńgbà tó rẹ̀ yẹn yíò kò sọmọlúwàbí ń bẹ̀ so yé náà àfà Ṣakí àfà Kìsí
Kìsí ni mo gbọ́ pé àfáà ẹ má bínú ẹ̀yin Ṣakí ẹ má bínú torí Ọlọ́run òun mò ń ṣe pé ni Kìsí ni mo gbọ́ pé àfáà pupa yẹn wà so àfáà Kìsí tó wá ní Kútúbí tan Saidi àti gbogbo wa náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé a tan Saidi àjẹ́ kó yé àjẹ́ kí nǹkan yé Saidi gan ò lè sọ wípé a tan òun Saidi gan ò lè sọ pé a tan òun bóyá tí wọ́n ń sọ fẹ́yìn lẹ́yìn ń gbọ́ àbí kó já pé yìí ń sọ yóò láti fi wá ìfẹ́ Saidi àbí láti fẹ́ fi gbéra yín lẹ́sẹ̀ wípé ẹ correct pẹ̀lú tẹ́ ń sọ àmọ́ kẹ́ wá sọ pé a tan Saidi ẹ bẹ̀rù Ọlọ́run lórí ìyẹn ẹ bẹ̀rù Ọlọ́run ṣé ẹni tá a fẹ́ tàn òun là á máa sọ fún pé o lè correct àwọn èèyàn láì bí èbú tí ó dẹ̀ máa sọ fún wa wípé tí wọ́n nídìí lòun fún wọn tí ó máa sọ wípé alágbẹ̀dẹ òun tó ń lorin lójú kan òun rámì ń bẹ̀ ni so ohun tí wọ́n nídìí lòun fún wọn àwa ti ń wí pẹ̀lẹ́pẹ̀lẹ́ tẹ́lẹ̀ wọn ò ṣe kí ni wọn àgbọ́ sàtàn la ní kó má bí èbú mọ́ àbí ń gbà tí alájà Kàfílà Káúlà nígbà tí alájà Kàfílà Káúlà tí Saidi jáde tó bẹ̀rẹ̀ sí ní polongo pónízìnà ni wọ́n èmi jáde sí Saidi mo pé nígbàtí mo rí fídíò yẹn mi rí nígbà tó ń ṣe ìgbà tí mo padà wá rí fídíò yẹn lẹ́yìn ìgbà tó ti ṣe tán mo wá kọlù Said Shittu mo sọ fún pé ìtẹ́ ń ṣe yìí kò bá ṣẹ̀rí àmú ó ní sheikh lọ́nà wo ní gba bá ṣẹ̀rí àmú ní kò bá ṣẹ̀rí àmú mo ní tẹ́fẹ́ máa fi ṣe ìfirinlẹ̀ tẹ́fẹ́ máa lò láti fi zina rinlẹ̀ fún alájà Káúlà yìí Kàfílà a kò tọ́bẹ̀ nínú ṣẹ̀ríà ṣẹ̀ríà ò ní gba irú ẹ̀ in tí ò bá sì ti tọ́nu ṣẹ̀ríà ẹ̀já wà mí ṣe kò jáde sáfà láàrin mi àti wọn lórí course tájọ́ ń pera wa ní tí máa kọlù àfà pé àní kíní yóò correct sẹ́ ẹ lè fi kíní establish zina nílẹ̀ wọ́n ní tá a rí báyìí tá a ṣe kíní kan báyìí pé ṣé bóyá kí n sẹ́ndì kíní ẹ sí yín ni tá a rí báyìí tó mú ní àní ẹ bá a rí kán mọ́ bára wọn sùn báyìí kẹ́ ẹ sọ pọ́kọ rẹ̀ kọ́ kẹ́ ẹ sọ pálí rẹ̀ ni wọ́n lè gbà á ní ẹ̀rí fún zina nínú ṣẹ̀ríà mo sọ bá fà bẹ́ẹ̀ àfà ní wẹ́ẹ́lì okay àfà tó wá dórí prógrámù yẹn Saidi Shittu ó tún wá dé orí prógrámù tí ń ṣe ó tún wá padà síbi ọ̀rọ̀ tí mo ti bá a sọ pé kó correct pé kó má sọ bẹ́ẹ̀ mọ́ ó tún wá padà síbi ọ̀rọ̀ yẹn gbà tó padà síbi ọ̀rọ̀ yẹn mò ń jẹun lọ́wọ́ nú ilé ni mo kàn ṣí Facebook ni mo rí kíní ẹ̀ bí mo ṣe gbọ́ tí mo rí kó tó padà síbi ọ̀rọ̀ yẹn báyìí mo sì ń jẹun lọ́wọ́ mo dẹ̀ dá oúnjẹ dúró ní mo dẹ̀ mú fóònù mo dẹ̀ kọlù Said Shittu mo kọlù ẹ̀ lórí prógrámù wípé mo fẹ́ dá sọ̀rọ̀ ó dẹ̀ máa ń tẹ́wà kódà kó máa sọ̀rọ̀ lọ́wọ́ tó bá ti pé ẹ̀yin tí tẹ́ máa ń pàkíyèsí kọ̀ọ̀kan ni tó bá rí voice yín ó lè ní ń bọ̀ ń fẹ́ sáré gbọ́ kínní ọ̀tẹ̀ bá kọlù ẹ̀ ó lè kọ́kọ́ gbé láì ní tí ìfihín sí speaker pé ṣe fẹ́ dá sétò ní ṣe kínní kan ni so orí prógrámù tó ń ṣe ni mo ti kọlù wọlé fáwọn tí wọ́n bá láǹfààní àti rí mo wá kọlù wọlé mo ní kínní tẹ̀ ń sọ yìí ṣẹ̀rẹ́ ìsìlámù gbà wọlé mo ní kó correct bẹ́ẹ̀ mo dẹ̀ ti bá yín sọ lẹ́yìn kínní yóò correct ní láti máa fi ẹ̀sùn zina kan ẹni pé a gbọ́dọ̀ bẹ̀rù Ọlọ́run lára àwọn èèyàn mo sáà sàwọn ọ̀rọ̀ tó jọ bẹ́ẹ̀ pé ẹni yìí lè láwọn kébékébé tí gbogbo wa náà mọ̀ but eléyìí tí Islam ò bá ti gbà wọlé àní fi mú yàn ẹ̀yìn ìgbà tẹ́mi kọlu àfáàtán wá ń sọ pé well pé nǹkan tá a sọ wípé ṣẹ̀rẹ́ Islam ò gbà wọlé yẹn tó bá yá sáwọn afá lè padà jókòó kán padà wòye sí kán padà máa gbà ìyẹn kámẹ́rà CC kámẹ́rà pé àwọn afá lè padà máa gbóná náà ṣá gẹ́gẹ́ bí ẹ̀rí mo láwọn afó ò ní gbà láíláí mo ní láyé àwọn afó ò ní gbà ẹ̀ mọ́ tán pé ṣẹ̀rí àná mo ní láyé àwọn àfọ òní gbarú yẹn kan fi dájọ́ ìsìná fún yàn ìdájọ́ tí ó já sí pé téèyàn bá jẹ́ adélébọ̀ níbi náà ti ń lò fún ṣẹ̀ríà ó lè kú nítorí ẹ̀ tẹ́mi rẹ̀ ó bọ́ sí wọ́n máa lo CC kámẹ́rà yìí pé òun làwọn fi dájọ́ mo ní láyé wọn nígbà àwọn àfọ òní gbà so níbẹ̀ ni àfa ustaz kan sheikh kan mi ìmọ̀ wọ́n rí
mi ìdẹ̀mọ̀ wọn dì sí náà lẹ́yìn ìgbà tí mo gbóhùn wọn níjọ́ náà wọ́n wá kọ́ọ̀lù wọlé lẹ́yìn tọ̀dọ̀ tèmi àwọn náà wá sọ ohun tí mo sọ wọ́n introduce ara wọn pé Saudi làwọn ti ń pè bóyá Jamia Islamiyya àbí nǹkankan pé àwọn tún ń lecture níbẹ̀ náà àbí nǹkankan ṣá tó jọmọ́ bẹ́ẹ̀ pé so ibẹ̀ làwọn ti ń pè pé Islam ò ní gba pé kinní yẹn ò correct nínú Sharia láti lò ó wọ́n dẹ̀ tún ṣàwọn àlàyé kan fún àfáàní so ibẹ̀ làfáàní sọ pé òkè pé ọ̀dà inshallah pé sheikh pé ṣé tá bá ń pè yín tá fẹ́ kẹ́ máa fún wa mọ́ràn àbí kẹ́ máa dá wa lóhùn kan àwọn dá yín lóhùn kankan ó ní òkè máa pè yín lẹ́yìn tó máa ṣe kinní kan so ìjọ náà ni sheikh yẹn mi ò mọ̀ wọ́n mi ìdẹ̀ mọ̀ wọ́n dì sí lẹ́yìn ìjọ tí mo ti gbóhùn wọn bẹ̀ yẹn ìjọ náà ni wọ́n kọlù wọlé èmi ni mo kọlù Saidi tí mò ń takò pé kinní yẹn correct ó sì ń kéwú lọ́dọ̀ mi ńgbà yẹn ó sì ń kéwú lọ́dọ̀ mi nígbà yẹn ni mo sọ fún pé kinní yóò correct mo ti bá yín sọ lẹ́yìn pé kinní yóò correct ẹ tún wá padà síbẹ̀ lórí program ẹ̀dẹ̀ ti juwọ́lẹ̀ lẹ́yìn ẹ tún wá ń tún padà síbẹ̀ ẹ̀ ń tún sọ ní program so tó bá yẹ pé a bá ń tan Saidi ni ṣé ọ̀rọ̀ kàfílà káwọ́lẹ̀ làá mọ̀ bá fà a ní bá Saidi fa ọ̀rọ̀ alájà kàfílà káwọ́lẹ̀ because àmọ́ àwọn wèrèwèrè tí ìyá yẹn náà máa ń ṣe a ní bá fa but iyì tó kà wá ó ní pé ẹ̀sìn Ọlọ́run wọn kọjá àlà rẹ̀ kò dẹ̀ sí bí ẹ̀sìn lè bá wa ṣe àbí tá lè máa bá yẹn ṣe tá a bá ti rí pé ìgbésẹ̀ rẹ̀ ìkọjá àlẹ̀ ẹ̀sìn Ọlọ́run ọba bá ti ń wà ń bẹ̀ àwọn máa fà á padà pé kò correct a fẹ́ tún ṣe ní pé kò correct ọ̀nà wo la wá ń gbà tán Said ọ̀nà wo la ń gbà tán Said mi ò rọ́nà tá ń gbà tán tó wá jẹ́ pé ní ẹgbẹ́ pè lẹ́tàn ní pé àjẹkùmọ̀ yìí pé kò dá ká máa búyàn kò ń náà lè sọ pé àmọ́ bó ń sọ in fact nínú ohun tó jẹ́ ìpìlẹ̀ gbòǹgbò tá a torí ẹ̀ sọ wípé ká má ti dànù ni ìwà tá a dẹ̀ rí pé kò kíní yẹn ò ṣiṣẹ́ lára rẹ̀ ní apára wo pé eléyìí ẹ̀rẹ̀ ni ó máa jẹ́ fáwa in fact lẹ́yìn ìgbà tí mo jáde sí tí mo ṣe live program tí mo ṣe fún ní bí ẹ̀kíní bí ẹ̀kejì mo sì rí àwọn èèyàn tí wọ́n kọ́ọ̀lù mi wípé kí n má ti fi ilẹ̀ báyẹn mo nínà mi ti decide láti kó pẹ̀lú ẹ̀ pé ẹni yìí tí n bá ti ń continue pẹ̀lú ẹni yóò máa jẹ́ stay ní fèmí mi ò dẹ̀ fẹ́rù nǹkan báyẹn pé mo dẹ̀ ti rí lẹ́nu tó já sí pé kò lè gba correction tó bá wù ló máa ń ṣe torí kó dẹ̀ lè gba correction ká lè máa rí pèsákèsí láfi kíni láfi pèsákèsí so lẹ́yìn ìgbà yẹn àìmọye ìgbà tó di pé ó fẹ́ máa fi kúrò níbi ọ̀dọ̀ àwọn àfáà yẹn ló fẹ́ máa yí ọ̀rọ̀ yẹn lé àwa lórí gbígbà pé àwa là ń tì í ṣe gbá ṣàwo ní níjọ́ tí kan nú àwọn àfáà tí wọ́n sọ̀rọ̀ àwọn jàmáà kan ó sì wà pẹ̀lú mi ńgbà yẹn nìyí ìgbà yẹn mo pè é tó ń lálà sáfà mi nù wọ́n ní máa lálà sí àwọn àfáà súnà báyìí in fact n tó bí separate èmi àti ẹ̀ ní pé àwọn àfáà súnà tó ń tanu sí wọ́n ní máa lálà sí àwọn àfáà súnà báyìí àwọn olóhùn pépè súnà pé di súnà ló ń pa àwọn èèyàn sí o tún wá máa àfáà súnà ń lálà sí wọn tó bá lálà sí àwọn àfáà yìí àwọn àwọn olùfẹ́ pé àwọn èèyàn lọ sọ́dọ̀ wọn ọ̀rọ̀ orí fóònù èmi àti ẹ̀ ní táàjọ máa ń sọ mo wà á madrasa ńjọ́ náà mo ní break time àbí nǹkan kan àbígbà tí mo ń lọ lójú ọ̀nà mo kọlu ẹ̀ but ìkànnì méjèèjì náà ni bíyà break time àbígbà tí mo ń lọ lójú ọ̀nà mo kọlu ẹ̀ but break time ló tẹ̀wọ̀n lẹ́mí mi mo dẹ̀ sọ fún pé tó bá lálẹ́ sí àwọn afáàsùn náà ìyá àwọn olókùn tó fẹ́ bá ṣe táwọn èèyàn fẹ́ gbọ́rọ̀ wọn. tó dẹ̀ ní in tí àfáà yẹn sọ nípa àwọn jàmáà tẹ̀blígì yẹn ṣé mi gbà bẹ́ẹ̀ wọn náà èmi ò mọ̀ wọn lẹ́nu tó ń ṣe nǹkan yẹn but wọ́n láwọn errors wọn níjọ́ náà lọ́wọ́ mo ṣàlàyé àwọn errors tí wọ́n ní fún ní nǹkan táwọn èèyàn ń torí ẹ̀ tán pé wọ́n ṣàkíyèsí lé lórí àti tí wọ́n ń torí ẹ̀ kọ̀ǹdẹ́mu jàmáà yẹn ó ní wàláhì òun ò gbọ́ nǹkan pé òun kàn máa ń gbọ́ pé bọ̀tò òun ò gbọ́ díìpù báyìí rí wàláhì Saidi sọ fún mi pé òun ò gbọ́ lágbọ́wọ́nú báyìí rí pé òun ò gbọ́ ní àgbọ́wọ́nú báyìí rí ó sọ fún mi bẹ́ẹ̀ pé òun ò gbọ́ lágbọ́wọ́nú báyìí rí pé but pé kémi wo bẹ́ẹ̀ mi ṣe wá ṣàlàyé sí pé wáyé táwọn ò ṣàlàyé báyìí mo ní a lè jọ fẹnu kò lórí pé wọn ò ṣàlàyé lọ́nà tí mo gbà ṣe yìí but n tèmi ń bẹ sọ ni pé má bù wọn
ó dẹ̀ sọ fún mi pé àwọn ọ̀rọ̀ tí mo sọ nípa àwọn jàmáà yìí ṣé mo lè wá sọ lórí kíní àwọn kí n ṣe dánilẹ́kọ̀ọ́ ẹ̀ fáwọn ní mo ní kò nídìí torí pé mo rí pé nǹkan tọrọ wọn kàn bẹ̀ yẹn kọ́ nìyẹn wallahi ta'ala gbogbo tí mo bá sọ mi ní parọ́ mọ́ mo torí pé mo rí pé èèyàn kí n máa discuss ọ̀rọ̀ Jama'atu Tabligh ní Save Your Soul no wọ́n ti pé kí n wá gbé wọn kalẹ̀ gẹ́gẹ́ bí tọ́pìkì nínú Save Your Soul kí wọ́n á ní kí mo fẹ́ wá sọ̀rọ̀ nípa Jama'atu Tabligh nínú Save no àwọn wáàsí tá a ti ń ṣe wọn ẹni bá fẹ́ gbọ́ ó lè gbọ́ òun náà lè gbé wá kó pílẹ̀ nǹkan tá a ti ṣe ń pa wọn but kí wọ́n á dìde sọ pé àwọn mo fẹ́ sọ̀rọ̀ nípa wọn ní because mo rí pé ibẹ̀ yẹn náà sì nídìí àwọn ìtọ́sọ́nà kì í ṣe ń tọrọ wọn kàn ní irú yẹn ní táìmù yẹn lásìkò yẹn dẹ́mú dẹ̀ rí pé ẹni yìí gangan náà yìí tí ìfarabalẹ̀ dé level téèyàn lè máa show tó lè máa appear lórí kinní ẹ̀ wípé mo dé mo wá ṣe wá sí ni mo rí pé kò tí ìfarabalẹ̀ tó level yẹn ó sì ń bẹ lábẹ́ wípé a sì ń pòun gangan ṣàkíyèsí lọ́wọ́ tá à ń tún ṣe lọ́wọ́ so ń gangan èyí tí ìtún level wípé kí n wá gbórí jáde wá sí Save Your Soul pé mo wá sọ̀rọ̀ so mo ní mo ń jẹ́ pé mi ì lè sọ àmọ́ mo sàásán tó jọ bẹ́ẹ̀ fún láti lè fi gbá kínní yẹn dànù so kí ni mo fẹ́ lò ń bẹ̀ ni wípé àwọn nǹkan táwa bá rí tó yẹ ká sọ fún Saheed àwa ń pè sákèsí ńgbà táwa pẹ̀lú ẹ̀ lórí gbogbo àwọn yẹn táwa mọ̀ wípé àjọsí lórí tọ̀rí kò kan náà lórí ojú ọ̀nà kan náà nípa ìlànà ìgbà practice Islam àwọn tó já àwọn ibì kan ń bẹ tó yá pé kákìrún bákan náà ká ṣe bọ̀jú gbà àwọn àdádálẹ̀ míì táwọn jómọ táwa ń bá wọn fà wọn ní àrípá àjọṣe lójú kan náà bọ́ tó ń ti bẹ́ẹ̀ náà ni tó bá kọjá àlà lórí wọn à ń pè sákìyèsí tó bá kọjá àlà lórí wọn à ń pè sákìyèsí pé kíní yóò correct ó lè sọ̀rọ̀ tó sọ yìí láì bí ìbú èmi máa ń sọ fún dáadáa pé ó lè sọ̀rọ̀ tó sọ yìí láì bí ìbú màá tó pè ní bá tún rí kíní kan bóyá mo kàn wà nù mọ́tò mo kàn epis mo dẹ̀ máa ń lò tó máa ọ̀rọ̀ tẹ́ni sọ yìí ní tí máa bọ́lẹ̀ mo lè kọlu ẹ̀ pé akíní tẹ́ sọ yìí ẹ lè sọ láì bí ìbú náà hàn dandan kọ́ ni kẹ́ ẹ bí ìbú kẹ́ ẹ ṣépè sí i ẹ lè sọ ó lè ní ẹ ẹ̀yin lórí máa ti ń parọ́ mọ́ mi ní kíní kan ẹ máa ṣe sùúrù náà ni sẹ́wọ̀n pé ẹ̀yin lẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ èèyàn ní máa sọ̀rọ̀ àwọn èèyàn kó má expect wípé wọ́n yóò jó wọn lára ẹ ṣe sùúrù náà ni ẹ lè sọ nǹkan yìí láì bí ìbú láì ṣépè wàláhì tèmi máa ń bá a sọ lọ́pọ̀lọpọ̀ ọgbà nìyẹn so ibo la ti wá ń tàn ibo la ti ń tàn àfi tí àfa kìsí táfà yẹn bá lè prófù ẹ̀ táfà yẹn bá lè mú jáde pé à ń tan Saheed ni nígbà tó wà pẹ̀lú wa fáyìn ó lè dì sí yìí kó já sí pé àwọn nǹkan táwọn ò gbà òun lè padà sọ pé òun ti gbà á nísìn ìyí wọn tọ̀ àmọ́ pé ṣé lórí tó pàwọ́ àti ẹ̀pọ̀ pé bọ́ọ̀ ti ń ṣe ìkọ́ ni wọ́n máa ń ṣe à ń tàn wàláhì kò sẹ́tàn bẹ́ẹ̀ ẹni tí ó bá wá fẹ́ sọ pé ẹ̀tàn ni kó púrúfù ẹ̀ fún wa pé à ń tàn Saheed ni tí ò bá wá rí púrúfù tó bá sì ń sọ̀rọ̀ yẹn ní ojú gbangba ní àbí lẹ́yìn kọ̀rọ̀ àwa àti ó pàdé wájú Ọlọ́run àwa àti ẹ̀ a máa pàdé níwájú Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala yálà ojú gbangba ló ti ń sọ ní àbò ń sọ ní kọ̀rọ̀ tó bá sì ń sọ wípé à ń tan Saheed ni àwa àti ẹ̀ máa pàdé níwájú Ọlọ́run torí pé Saheed rí pé à ń disturb òun àjẹ́ kó ń free láti ṣe bóun ṣe ń ṣe pípè yẹn pọ̀ ó ní Saheed fi yíjú padà kò sí nǹkan míì ọ̀rọ̀ ayé ò pàwọ́ àti ẹ̀pọ̀ ọ̀rọ̀ gbésí ayé ò pàwọ́ àti ẹ̀pọ̀ ní ìgbà tí mo máa kìí sólòṣì mi ìtọrọ ájù lọ́wọ́ ẹ̀rí ní mi ìtọrọ múra lọ́wọ́ ẹ̀rí ní mi ìtọrọ ẹran léyá lọ́wọ́ ẹ̀ mi ìtọrọ kíní kan lọ́wọ́ ẹ̀ ní tábà sọ pé bóyá torí pé a béèrè ọ̀rọ̀ ayé kan kò ṣe é fún wa òun ni no gbogbo àwọn táwa dẹ́ mọ̀ tó já pé ẹlòmíì ń kọlu ẹlòmíì kíní kan tá a bá gbé bùkátà síwájú èèyàn bóyá bùkátà mọ́ṣáláṣí pé mọ́ṣáláṣí wa dẹ̀ nídìí kíní kan ó dẹ̀ nídìí kíní kan o tá a bá gbé síwájú èèyàn pé a gbé bùkátà síwájú èèyàn bùkátà tí ó jẹ náà nìyẹn àmọ́ bùkátà pé kó wá jẹ́ ọ̀rọ̀ gbésí ayé mi tí n bá dẹ̀ ń ṣe pẹ̀lú èèyàn ní tó bá jẹ́ ni tí mò ń kọ́ lẹ́kọ̀ọ́ àbí mò ń ṣe gan pẹ̀lú ẹ̀ tí n bá fẹ́ béèrè màá béèrè ní tó jẹ́ tọ́ mi lọ́wọ́ ẹ̀ pé ẹ̀ fún mi ní nǹkan báyìí
ẹ̀ tí ì ṣe nǹkan báyìí tó jẹ́ tọ́ mi àmọ́ èyí tó jẹ́ extra bùkátà mi ó máa ń ní mi lára láti gbé síwájú èèyàn tó ń ti condition mi ò ń gbé síwájú èèyàn ní mi ò ń gbé síwájú èèyàn so torí ẹ̀ mo rọ àfáà tí wọ́n ń sọ̀rọ̀ pé wọ́n ń tan Saidi ní wọn ò nà tán fún Saidi ní ẹja bẹ̀rù Ọlọ́run o ẹja bẹ̀rù Ọlọ́run o ẹja bẹ̀rù Ọlọ́run o àtàn Saidi o tí Saidi náà sì lè jáde wípé àtàn òun so yé Saidi gan ò lè jáde wípé àtàn òun wàláhì àtàn Saidi ṣùgbọ́n mo rí i pé àfáà yẹn sídà kó já pé wọ́n ti gbá àwọn nǹkan kan láwọn informations tí ò true tí ò correct bójú ni wọ́n mọ ọ̀rọ̀ lé lórí kó já sí pé àwọn rò ó bẹ́ẹ̀ èyíkéyìí tó bá wù kó jẹ́ nínú méjèèjì kò sí èyí tó correct nínú méjèèjì lẹ́yìn eléyìí tá a sọ yìí tẹ́ bá ṣe tó ń continue wípé Kutubi àfáà Kutubi tan Saidi àwa náà tan Saidi gbà tó ń gbógun tì yín ó yẹ kẹ́ ẹ máa bẹ́ lọ́n pé kí a máa jà lọ ni ṣùgbọ́n ọlá ìjẹ́ mùsùlùmí ni àwa náà rò jẹ́ mùsùlùmí yẹn gbà yẹn la fi ń bá a fà yí pé má bu wọn má ṣépè fún wọn mọ́ àrò ìdí kódà à ń bá a fàdé wípé ẹni tọ́lọ́wọ́ ò bá tú àṣírí rẹ̀ má dé trap fún láti máa tú àṣírí ẹ̀ ẹni tọ́lọ́wọ́ ò bá tú àṣírí ẹ̀ ẹlòmíì ní sítorí tí ó jẹ tó bá rí pé ẹni yìí tó bá rí níri pé ẹni múgùn kan ni tó ń lè rí nǹkan kan gbà lọ́wọ́ ẹ̀ èyí tí kì í ṣe tí ò ní bìlífù ń pẹ́ àmọ́ látara ìbẹ̀rù Ọlọ́run tó lè máa sọ pé àbáyín béèrè lọ́wọ́ àwọn àgbàlagbà àti kọ́kọ́ bá yín wò nínú ìsábì àwọn àbáyín béèrè lọ́wọ́ àwọn tó nílẹ̀ náà káwọn náà ó tọ́ wa sọ́nà torí pé méjì níta bá wo tọ̀dọ̀ Ọlọ́run tá a tún gbọ́dọ̀ wo tọ̀dọ̀ àwọn àgbàlagbà náà ẹlòmíì lè má bìlífù nukú ní ẹ̀kọ́ jásí pé n tó fẹ́ sọ ọ́ do lórí ibú òní tí ó jẹ tí ó mu so ẹni tí Ọlọ́run ò bá ti tú àṣírí ẹ̀ má wulẹ̀ máa tọpin pé mo fẹ́ dẹ wọ́n kí n lè rí wọn mú láti lè fi dáàbò bò wọ́n kán má bàa ṣìnà sí gbogbo àwọn kan ilá wa ń tráì láti jẹ́ kó yé àfa Saidi nígbà yẹn ni táfó sì gbà pé rárá òun rí i pé ń tán nídìí nìyẹn but kí ló wá mú àfa tó jásí pé padà wò pé òun ò ṣe mọ́ tó wá yíjú sáwa tó fẹ́ máa present àwọn àwa bí èèyàn bú bí ìpáwà là ń tì òun tẹ́lómìnà fẹ́ máa gbàtàn jẹ́ wallahu alam so yé wallahu alam in tó bí tó fi lóhun ò ṣe máa tán wá fẹ́ rí rí pa àwa la fẹ́ kó máa ṣe máa ń sìn wallahu a'lam so torí ẹ̀ mo rọ̀ gbogbo àwa tí à ń sọ̀rọ̀ ẹ jẹ́ ká fi bẹ̀rù Ọlọ́run ká fi bára wa lò torí pé gbogbo ń tà ń wí yìí ọ̀rọ̀ wa ara ṣe wa ni so gbogbo ọ̀rọ̀ tá a sì ń sọ yìí ó ń lákọsílẹ̀ báwọn ṣe wa yòókù náà sì ń lákọsílẹ̀ ó sì níṣirò bí gbogbo àwọn ṣe wa tó kù náà ṣe níṣirò torí ẹ̀ la fi gbọ́dọ̀ bẹ̀rù Ọlọ́run lára ara wa so abẹ́lẹ́ wọn bá Allah subhanahu wa ta'ala fún ọmọ ìyá wa náà Saidi Shittu àti ọmọ ìyá wa al-Ustaz Kamil àti ọmọ ìyá wa tí mo pè láfa àkópa ní Kìsíù náà àti gbogbo ẹni tó náà ń ro bá mi bákan bá mi gbogbo wa Ọlọ́run dákun ọ̀nà tá a gbà fi sọ̀rọ̀ tá a gbà fi wùwà tá a gbà fi báwọn èèyàn lò tá a fi rí ọ̀nà Ọlọ́run tí ò ní jẹ́ sábàbí orí ibú fún wa láyé àtàlùkìyámà kọ́lọ́n dáhùn kó ṣe rọrùn fún wa gbogbo ọ̀nà kan sí kejì tá a lè gbà fi ṣẹlọ́n lára àwọn èèyàn tí wọ́n fi wá gbà nú ẹ̀tọ́ wa lálùkìyámà Ọlọ́run dáhùn kó fọ̀ wá má kó ń bẹ̀ níparí ọ̀rọ̀ mi gẹ́gẹ́ bí mo ṣe sọ nú ọ̀rọ̀ wípé bùkátà tí ilé Ọlọ́run bá ní nínú àwọn ilé Ọlọ́run táwa ń ṣàmójútó a máa ń gbé bùkátà yẹn sí àwọn èèyàn ilé Ọlọ́run kan ní bùkátà sí ẹni tí ò dín ní bíi 170,000 láti fi ṣe nǹkan kan níbẹ̀ tó ṣe pàtàkì èmi kọ́ ilé Ọlọ́run ni ẹni tọ́lọ́run bá kádàrá wípé kó lè ṣe kó lè assist wa lórí ẹ̀ a ní díẹ̀ torí pé àìrí nǹkan yẹn ṣe ó ń kó nira bá àmójútó bẹ̀ ó ń kó nira bá bákanbákan fún àwọn tí wọ́n ń ṣe so ó dẹ̀ máa wọn fàṣẹ́yìn díẹ̀díẹ̀ kan wá so ẹni tọ́lọ́run bá kádàrá pé kó lè ṣèrànlọ́wọ́ tó sì fẹ́ béèrè nípa pé kí ni nǹkan náà àrẹ́dì láti ṣàlàyé ẹ̀ fún so tán bá sì ń ṣe nǹkan yẹn àrẹ́dì láti fídíò nǹkan yẹn kó rí bí a ń tán sọ ọ̀nà rèé so abẹ́lẹ́wọ̀n ọba Allah subhanahu wa ta'ala kọ́lọ̀n kó já pàdé ìyọnu Ọlọ́run gbogbo ọ̀nà tí yẹn ń gbà rí ìyọnu Ọlọ́run kọ́lọ̀n fi wá ṣe kòńgẹ́ la ilaha illallah kó tún gbogbo wá ṣe o àti Saidi àti Mina àti gbogbo ẹnì kọ̀ọ̀kan wa Ọlọ́run dákun tún wá ṣe bí tá a bá kù sí o gbogbo bí tá a bá kù sí tó lè sọ wá dolórí bí wọ́n jùrí Ọlọ́run dákun má jẹ́ abá bẹ́ẹ̀ kú la ilaha illallah hada wa sallallahu wa sallam ala nabiyyina Muhammad
wa ala alihi wa ashabi subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. ẹni tó bá bùkátà sí àti pé kọ́ nọ́mbà àwọn fídíò tá a ti ṣe tẹ́lẹ̀ àárẹ̀ àwọn nọ́mbà lórí ẹ̀ tá a bá lọ sí Adinul Khalis ara àwọn nọ́mbà ní orí ẹ̀ ẹni bá fẹ́ pè but a gbà pé lórí ètò yìí èmi kì í fẹ́ gba ìpè mo ti rí àkọlé tẹ́nìkan ní àwọn fẹ́ pè èmi ò fẹ́ gba ìpè torí pé àwọn àpè mí ń gbà mí tẹ́ bá gba ẹ̀ ní rí control ẹlòmí lè má bí ibú tẹ́yìn òní láìkẹ́ ẹlòmí lè má ṣépè tẹ́yìn òní láìkẹ́ so gbogbo ẹ̀yin tẹ́ bá sì fẹ́ comment ẹ má comment ìbú fẹ́ nìkankan ẹ má comment ìpè fẹ́ nìkankan ẹ jẹ́ kó lọ ní ìrọ̀wọ́ ìrọ̀sẹ̀ subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.